Hi everyone, welcome to my channel. Nílé Ifẹ̀ ẹ kú kalẹ̀ ni wọ́n máa ń kí wa nílé Ifẹ̀. Ẹ pẹ̀lẹ́ o, ẹ ṣeun. Ẹ jẹ́ ká mọ bí ẹ ṣe jẹ́ wọn bá. Orúkọ mi ni Àgbàoyè Owólabí Awódọ̀tun, ọmọ Awórè ni, àràbà àgbáyé, olú ìṣẹ̀ṣe. Ẹ jọ kí wọ́n pè ní àràbà àgbáyé olú ìṣẹ̀ṣe. Gbogbo wa la mọ̀ wípé òun ló lórí awo. Gbogbo ìlúkìlú ni wọ́n ní àràbà tàbí olú awo ìlú, olórí awo ìlú kan tó dẹ̀ jẹ́ wípé olórí awo fún gbogbo onífá oníṣẹ̀ṣe ni àràbà àgbáyé jẹ́. Ẹ jẹ́ bá a sọ fún wa jọ kí ni Ifá jẹ́ gangan. Ifá jẹ́ atọ́nisọ́nà tó ń tọ́ ọmọ ẹ̀dá sí ọ̀nà, tó dẹ̀ jẹ́ wípé gbogbo nǹkan tí a bá fẹ́ ṣe láwùjọ, Ifá ni wọ́n fi máa ń béèrè. Torí ń pàwé wípé abèrè ọ̀nà kì í ṣe kíni, kì í ṣìnà. Tó jẹ́ pé ó máa tọ́ni sọ́nà, tó dẹ̀ òdìdì tí ń dúró lémèrè kó lémèrè wọn bá fọ́. Tó jẹ́ wípé àbí ẹni ìgbésẹ̀ tá a bá fẹ́ gbé, àkọ́kọ́ máa wádìí sí kí a má fi lè ṣi ẹsẹ̀ gbé. Ohun tó dẹ̀ ń tẹnu Ọ̀rúnmìlà jáde ni tó fi ń tún ilé ayé ọmọ ẹ̀dá ṣe. Ẹ jẹ́ àwọn èèyàn fẹ́ mọ ẹni tí Ọ̀rúnmìlà gangan jẹ́. Ọ̀rúnmìlà jẹ́ kan lára àwọn òrìṣà, torí gbogbo nǹkan tó wà nílé ayé lónìí, Ọ̀rúnmìlà jẹ́ nǹkan pàtàkì tó yẹ pé wọn ò gbọdọ̀ kó sí ẹ̀yìn. Bó ṣe dálé ayé kò sì dẹ́yìn Ọ̀rúnmìlà. Kò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe tó sì dẹ́yìn Ọ̀rúnmìlà. Bó Oòduà ṣe rọ̀, bí oníkálukú gbogbo òòṣà tó kù ṣe ṣe, Ọ̀rúnmìlà látọ́nisọ́nà wọn, àgbà òrìṣà ni. Ẹ jọ a tún máa ń gbọ́ wípé tó bá ń kí Ọ̀rúnmìlà wọn máa dárúkọ Kèétaṣẹ̀. Ẹ jọ bá a ṣàlàyé bí ó ṣe jẹ́ bẹ́ẹ̀ sí. Ọ̀rọ̀ tẹ́ béèrè yẹn torí pẹ̀lú àkókò. Ibi ni ilé Ọ̀rúnmìlà tí ó ti yé mẹ́ẹ̀. Ibi ni ilé Ọ̀rúnmìlà. Ọ̀tọ̀ ìgbà tí Ọ̀rúnmìlà rọ̀ lójú èdè Ìsá, ó ti kọ́kọ́ débi àwọn kan. Ilé Mọ́níkì ló kọ́kọ́ rọ̀ sí. Ibẹ̀ ó fi òrìgì sí wọn bẹ́ẹ̀. Torí Ọ̀rúnmìlà nífẹ̀ẹ́ sí ibi orí òkè. Ó gbéra kúrò ní Mọ́níkì, ó forí lé òkè lérí. Ìgbà tó dókè lérí, orí bá ṣe ṣe ń bẹ̀, ó fún wọn lórìṣà dáwó. Ìgbà tó kò ní òkè lérí, ó forí lé òkè Ìgẹ̀tì. Òkè Ìgẹ̀tì ó lo ọdún ń bẹ̀ tó bímọ síbẹ̀. Kọ́yẹ̀ tó wá gbéra, Oòduà àwọn ilé àgbájí, ó lóun fẹ́ jẹ́ kó jìnnà sí ẹ̀gbẹ́ ọ̀dàn. Ohun tó fi dé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tó fi dókè tasẹ̀ tó fi wà lẹ́gbẹ̀ẹ́ Oòduà nìyẹn. Ṣé ti yé bẹ́ẹ̀ yẹn? Bó dẹ̀ ṣe débí yẹn, ọ̀pọ̀kú rẹ̀ tẹ̀ lòdù Ifá tó fi dókè tasẹ̀ ń bí. Ẹ jọ ẹ sọ fún ẹ jọ bá wa ṣàlàyé àwọn ohun tó ń pè ní babaláwo. Babaláwo náà ni wípé àwọn ẹni tí wọ́n kọ́ Ifá, tí wọ́n tẹ Ifá, tí wọ́n lè ké ẹyọ, tí wọ́n ń ṣe baba ní ariwo. Tó jẹ́ wípé babaláwo jẹ́ lára àwọn aṣojú Ọ̀rúnmìlà. Tó ti yé bẹ́ẹ̀, tó jẹ́ pé wọ́n fi ń wo ìdáǹdè. Torí tẹ́ bá wà yíká, ẹ máa rí àwọn pásítọ̀ tó pọ̀ lọ jaburata, ẹ máa rí àwọn àfáà. Bẹ́ẹ̀ náà ni babaláwo náà pọ̀ lọ jaburata. Ṣùgbọ́n láàrin babaláwo, babaláriwo wà o. Tó jẹ́ pé àwọn èèyàn á lọ síbẹ̀
láti tún bóyá wípé wọ́n ń ṣiṣẹ́ ni bóyá wọ́n fẹ́ bèbè iṣẹ́ kan ni wọ́n á lọ béèrè wọ́n dẹ̀ ní abéèrè ọ̀nà kì í ṣìnà. ẹ ṣeun bàbá ẹ dákun ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí àràbà àgbáyé ẹ láṣẹ lórí àwọn babaláwo lóríṣiríṣi ẹ jẹ́ sọ fún wa ọ̀nà wo lèèyàn lè fi di babaláwo. ọ̀nà tẹ́ fi lè di babaláwo àkọ́kọ́ àjẹbí wà tó yẹ pé àwọn ni wọ́n ń ṣe níran èèyàn kò dẹ̀ sí agboolé kò síbi tẹ́ máa dé tẹ́ ẹ̀ ní bá ní òrìṣà ń bẹ̀ èèyàn máa lọ fún ẹ̀kọ́ ẹ̀ ni o torí ẹlòmíì rò pé tóun bá ti tẹ ifá òun ti di babaláwo kò ń ṣe babaláwo o gbọ́dọ̀ lọ fún ìmọ̀ ẹ̀ èèyàn dẹ̀ kì í kọ́ fátán títí dọjọ́ ọkú ni so ti ebe yẹn ìyá lọ sí àwọn ọmọ ẹ̀ ìyá sí ọ̀pẹ̀lẹ̀ ìyá jóúnjọjú ọ̀pẹ̀lẹ̀ ìyá kọ́fá ìyá gbẹ̀kọ̀ ọ̀fà ìyá lólúwo tó jẹ́ bí ọ̀gá ẹni. ẹ ṣeun ẹ jọ̀ọ́ a máa ń gbọ́ a dẹ̀ máa ń rí tán tó bá yẹ pé tí babaláwo kan bá sọ̀rọ̀ àwọn kan wà tó máa sọ pé kò rí bẹ́ẹ̀ àwọn kan máa ní ó rí bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ìlànà wo lèèyàn máa fi hàn pé ọ̀rọ̀ tí babaláwo bá sọ ọ̀rọ̀ Ifá ni bàbá. ẹni ọ̀rọ̀ tí babaláwo bá ṣe nípa pé tẹ́ bá lọ dáfá lọ́dọ̀ wọn àbí báwo tẹ́ bá lọ dáfá lọ́dọ̀ wọn tó lọ béèrè sí nǹkan babaláwo máa kífá fún ẹ wàá béèrè lọ́wọ́ ẹ pé sójà náà àgbọ̀fà náà ń wòkè Ifá kò sí ń para so tí bẹ́ẹ̀ yẹn kò sí bó ṣe máa àǹfààní wà tó yẹ pé tó bá lọ sọ́dọ̀ wa tó bá lọ dá ibi ó bá ti ń pàṣẹ Ifá tó ti kì í fá ibẹ̀ ni wọ́n gán ti máa sọ pé bàbá ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé ó ti rí bẹ́ẹ̀ babaláwo náà wàá béèrè lọ́wọ́ pé táwo bá kì fún ni ṣe náà kì fún àwọ̀ bóyá arọ́ mo tiẹ̀ ń pa fún ọ látàárọ̀ ṣùgbọ́n nínú Ifá kìkì tó bá kì jáde ibẹ̀ gan ni wọ́n gán ti máa mọ̀ pé àwọ̀ òrè lélẹ̀ ṣùgbọ́n táwọn mi bá wá sọ pé babaláwo bóyá ẹlẹ́sìn ń dé ṣé tí bẹ́ẹ̀ yẹn ká máa sọ̀rọ̀ ẹ̀sìn lọ́lẹ̀ máa ti dípò àwọn mílẹ̀ máa sọ àyọnisọ rádaràda ẹ̀. ẹ jọ̀ọ́ ìlànà wo ni Ifá lè fi tú ilé ayé ènìyàn ṣe ilé ọgbà ẹ̀dá ṣe. ṣé bọ́mọ Yorùbá ni ẹ́ tí wọ́n máa jọba lẹ̀ Yorùbá kí náà kó máa fi tó Ifá ni tí wọ́n bá bí ọmọ tán kí náà máa ní kán ṣe wọ́n á dá fáwọn afọwọ́ ṣe ẹni tí tó bá fẹ́ ṣe kò yẹ kó o béèrè irú ìbéèrè yẹn wọ́n gán mọ̀ pé ìlànà ọmọ kan tó ń fi Ifá ṣe. tí àǹfààní àwọn tí ó ń wò yìí. fáwọn àwọn tó ń wò wá náà ni wípé wọ́n fi ń tún ìgbésí ayé ọmọ ẹ̀dá ṣe ni bóyá tíyàn bá ní Ọlọ́run jẹ́ ká ní ìṣòro yàtọ̀ sí pé ìṣòro kan tíyàn bá ń lè kan rere tó di pé tíkan rere yẹn máa bọ́ sí báwo nìyẹn ṣe fẹ́ pẹ́ láyé àbí tíyàn ṣe bí ọmọ àwo ṣẹ̀ǹdá yẹ̀ wọ́n á béèrè sí kéèyàn má fi lè ṣi ẹsẹ̀ gbé.